mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ aláròkà o àtàbínú ẹni. Àparò bí ká fi dá lánìí ṣùgbọ́n orí ẹyẹ ni ò pẹyẹ orí ẹyẹ ni ò pẹyẹ ọ̀tá ibà ti kóra àwọ̀ mi wọn ò bá ti dá sómi bá ti kú wọn lálákọ̀ọ́rí ọmọ ti lọ ọlọ́run ni ò jẹ́ o ẹ wá bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ àti àjẹ́ o. Ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ aláròkà o àtàbínú ẹni. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́. Mo ti bọ́. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́. Mo ti bọ́. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Ẹ̀rù oṣó kò bá mi mọ́. Ẹ̀rù àjẹ́ kò bá mi. Mo ti bọ́, èmi ti bọ́ láyọ̀. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́, mo ti bọ́, mo ti bọ́ lọ́wọ́ ayé. Ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ òṣò àti àjẹ́ o. Ilẹ̀ wí náà ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn. ẹ kú ẹ̀bọ̀ sórí ètò lónìí. Ọlọ́run ló yọ mí. Yọ̀ mí ètò ṣọwọ́ ń yálé léyìí o láti Dayọ̀ Agboola rédíò TV bàbá wa Tóyìn Star Ọ̀tá ìbá Femnic Incorporation mo rí yín o Femnic ní gbogbo àgbáyé mo rí yín wọn ò bá ti rán Femnic kan ní Maryland mo rí yín nulẹ̀. Femnic kan ní gbogbo Baltimore mo rí yín Mi ní ògbà Femnic ní gbogbo Nàìjíríà Femnic káàkiri àgbáláyé bí wọ́n ti ẹ̀sánwó kéde àwọn tí a nù ẹ̀fẹ́ ṣe immigration ní ẹ̀yìn ẹ̀rí wọn immigration consultant tó kójú owó ẹlẹ́yìn tax ID ni wọ́n sanwó kéde mi ń bọ̀ bá yá kàn sí wọn oko dábẹ́ ṣe ẹ̀yìn ẹ̀rí Femnic mo rí yín o ẹ̀ ṣe ẹ̀kú àbọ̀ sórí ètò. ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ oṣó àti àjẹ́ o. Ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ aláròkà o àtàbínú ẹni. Ẹ fún mi ní percussion jọ onígìtà tó tẹ̀lé wọn. ẹ má jọ yà yìí lẹ́nu o Amòfèyí mọ́pẹ́ wá ní mega 99 lélẹ́yìí ebẹ́ẹ̀lì ọmọ dòsùnmù kí ló yẹ wá lónìí ọpẹ́ ni òní ọjọ́ kìíní oṣù keje àwa July nínú oṣù wa láwa yìí month of perfection oṣù tó yẹ pé Ọlọ́run ló dálẹ̀ fúnra ẹ̀ kì í ṣe àwọn oṣù àsárẹ́wọ̀ ẹ̀yìn oṣù July oṣù keje oṣù àṣetán òní lọ́jọ́ kìíní ẹ̀ kí wá ló yẹ mí ọpẹ́ ló yẹ mí bí ó pẹ́ nìkan ọpẹ́ yẹ mí. Kí ló yẹ mí o?
èèwọ̀ bẹ́ẹ̀ ni. Màrí wí màrí rò màrí sọ ìdí ọpẹ́ mi màrí rò màrí sọ. Go on son, I dey hear you. Tọpẹ́tọpẹ́ mo wá tayọ̀tayọ̀. Yébà. Iwájú rẹ̀ lè ní gbọ́ ọpẹ́ mi. Sambro bobo síndẹ̀rẹ̀ bobo. Ọlọ́dún kọ́lá fún. Ẹ wo òní ọjọ́ Wednesday. Ọjọ́ Wednesday. Ọjọ́ kìíní oṣù keje ọdún 2020. Ẹ̀yin ẹ káàbọ̀ sínú oṣù Dayọ̀ Agboola o. Ẹ káàbọ̀ sínú oṣù Babalóńsá. Ẹ káàbọ̀ sínú oṣù wa yìí tẹ́ fẹ́ yá oṣù wa lò mo kí yín káàbọ̀ o. Àwọn ọmọ July rèé, àwọn ọmọ àṣepé iṣẹ́, àwọn tó ń bá March, April, May, June, àwọn ọmọ Corona nù. Àwọn aláṣepé rèé, ébà bàbá lọ́pẹ́yẹ official miracle bands bóò ni ìyanu orí yín o. Ọjọ́ mẹ́jọ òní lọ́jọ́ bí Babalóńsá o. Nítorí kò dá mi sí ọjọ́ mẹ́jọ òní ọjọ́ bí Babalóńsá lóyún star abóríṣàdé orí yín o. Ẹ kú àbọ̀ Ruth Ọláìdé Adéjùmọ̀. Wọ́n ní Fẹ́mi call me for the program. Bàbá wa Kérédolú Emmanuel mo kí yín o. Ẹ kú àbọ̀. Àníjọ́ mẹ́jọ òní ọmọ akọjá àbí kíáfù. Ọjọ́ bí Babalóńsá yẹ́sẹ̀ ká máa celebrate ẹ̀ lọ́lá tòní. Torí pé wọ́n á mọ̀ wípé ẹ tó tọ́jú ẹni ó yẹ kó tọ́jú ara rẹ̀ náà àbí. Wọ́n ti ń pariwo àwọn èèyàn èmi kan pariwo ara mi kéré jẹ́ what can fa nobody can buy your me yes. Ó yá. I can so one. I can see you and trouble lórí ètò. Èébà. ló dá mi yẹ̀yẹ̀ o. Oníjó aláyọ̀ olóríire ló dá mi. Ọlọ́pẹ́ mà ló dá mi sẹ́. Ọlọ́pẹ́ ló dá mi yẹ̀yẹ̀ o. Oníjó aláyọ̀ olóríire ló dá mi o. Tó bá rí bẹ́ẹ̀ ọ̀nà ọpẹ́ mi kàn. Ìmọ̀jẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ọ̀nà ọpẹ́ mi kàn. Ìmọ̀jẹ́ yíyan lógo. Ọ̀nà ọpẹ́ mi pọ̀. Ìmọ̀jẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ọ̀nà ọpẹ́ mi pọ̀. Ìmọ̀jẹ́ yíyan lógo. Ó fún mi ní jíjọ tó. Ìyá àti oyè tún jí ìyá ayé àdúgbò ní yín o. Ìmọ̀jẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ẹ kú àbọ̀ lórí ètò. Bàbá wa oyè tún jí ń kọ́. Àtàwọn ọmọ lẹ́bì. Ṣáníkó 79 orí yín o. Welcome to the show. Ẹ kú àbọ̀ wọ́n ní ọpẹ́ ni wá ọpẹ́ ni fún wa ọpẹ́ ni fún wa. Mo rí yín lọ́tún mo rí yín lọ́sì ìyá àfi oyè tún jí. Bí mo ṣe rí yín lórí Babalóńsá ni mo rí yín lórí Sami Agboola. Èébà. Olúwa ti sọ dẹ̀rọ̀ pátá, ọ̀rọ̀ mi ti ní ìyànjú o. Ọ̀nà ọpẹ́ mi. Mo ní lọ́jọ́ mẹ́jọ òní lọ́jọ́ bí Babalóńsá o. Ọjọ́ mẹ́jọ òní ní bẹ́ẹ̀ ni Babalóńsá. Àwa lọmọ July. Àwa là ń celebrate ẹ̀ látòní. Gbogbo ẹ̀yin tẹ̀ wá ní July ẹ kàn ń bá wa manage mọ́ọ̀tì wa ni. It is our month of joy, our month of fulfilment. Olúwatóyìn Fèyí mo rí yín o. Bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá mo rẹ́yìn náà ẹ kú àbọ̀. Abẹ́ mọ̀ ni tọ́lọ́n bá ti gbé ni ga awádìí sóhun ni àbò ń kọ́ ẹ wo ilé ńlá tó ń gbé. Àláwọ̀ àwọn ọmọ February àwọn ọmọ February jájẹ oṣù tí ò pé nù. Ẹnìkan mọ̀ ẹ̀kọ́ mi báyìí bóyá kóṣù tí ò pé February. Àwọn ọmọ July oṣù tó pé kanríkanrí 31 ní oṣù keje perfection hallelujah méje perfection ire méje perfection
àmì méje perfection méje 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 perfection àwọn ọmọ perfection yẹn yá àfi oyè tí kí wọ́n ní wa happy birthday in advance ẹ ṣeun yọba ń dà fún yín God bless you ẹyin èmi náà ń sọ èmi lọ sọ. ariwo mi náà ń pa. èmi lọ sọ. ariwo àwọn ọmọ July náà ń pa ọ̀rọ̀ àwọn ọmọ July náà sọ ẹyin a máa gbowó lẹ̀ báyìí oṣù July tẹ́ wọ̀ yìí a máa bẹ̀rẹ̀ sí gbowó lẹ̀ tòrá wa kan lọ́lọ́run yẹ kọ̀tọ́ sí àwọn July àwọn ọmọ July yéébà. ọ̀rọ̀ mi wá darí yànjíyàn mo lọ́lọ́pẹ́ èmi lọ sọ. Admore Millie 0147 I can see you. Eba. ló ń ṣe gbogbo ohun tí mò ń béèrè lọ́wọ́ Ọlọ́run pẹ́rẹ́ ló ń ṣe gbogbo òkè ṣòro mi pátá ló ń sọ di pẹ̀tẹ́lẹ̀ onípòkípo tá a bá wà ká máa dúpẹ́ ni mo ṣe wípé ẹ jẹ́ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. gbogbo ogun tó ń gbé ayọ̀ ló dá sí fẹ́mi ọmọ rẹ gbogbo ìmọ̀ ọgbẹ́ náà ni bàbá ti sọ̀dọ̀ fún ẹ wá rí pé ọpẹ́ mi mọ́ èmi ní nọ́mbà wá lọ́lọ́pẹ́ o. ẹ wá rí pé ọpẹ́ mi mọ́ èmi ní nọ́mbà wá lọ́lọ́pẹ́ o. ẹ jẹ́ ká bínú dídùn ní Olúwa olóore àánú rẹ̀ yóò wà títí olódodo dájúdájú ọba òkè ọba tí ń pa mí mọ́ ọba tí ń ṣọ́ mi ọba tó jẹ́ aróṣù tuntun nínú ọdún 2020 àbí ọ̀pọ̀ náà ti bá kòrónà lọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣe jù wá lọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ Ọlọ́run jù wá lọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ bọ́yẹ kíkọ́ ara wọn jù wá lọ ọ̀pọ̀lọpọ̀ wà ẹ́ẹ́dì jù wá lọ ṣùgbọ́n Ọlọ́run dá wa sí ó ti jẹ́ aróṣù yìí kí wá ló dé táwọn ò ní dúpẹ́ ọpẹ́ 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 ẹ wá rí pọ́pẹ́ ẹ̀mí pọ̀ èmi ní nọ́mbà wà ọlọ́pẹ́ èébà. ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni lọ́wọ́ rí pé ọpẹ́ mi pọ̀ èmi ní nọ́mbà wà ọlọ́pẹ́ omega 99 lọ́wọ́ rí pé ọpẹ́ mi pọ̀ èmi ní nọ́mbà wà ọlọ́pẹ́ o. ẹ jẹ́ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. bàbá ti ṣe ó ṣe fún wa bàbá ṣoore fún wa. Ọlọ́run ló lè ṣe. bàbá balẹ̀ bó sẹ́ríà. ẹ jẹ́ ká máa dúpẹ́ ẹ wò láti celebrate ọjọ́ bíi bàbá ló ń ta bàbá ló ń ta foundation corporation wọ́n lọ sí ẹ̀gàn ìgbọ́ndò wọ́n sọ déètì yẹn fún mi dáàbò bẹ́ẹ̀ wa náà lọ́kọ́ sí ẹ pàdé wa ń bẹ̀ ìwà tẹ̀ wà ń bẹ̀ ábà. èmi gángan. Ọlọ́run dálọ́lá. Ojoojúmọ́ ló máa ń gbẹ. Ojoojúmọ́ ló máa ń gbẹ. èmi mẹ́ga. Olúwa ṣe lóore. Kò jẹ́ kí n kojú sunkún ọmọ mi. Kò jẹ́ kí ọkọ fèjì sunkún aya. Kò jẹ́ kí mi yáyá fèjì sunkún ọmọ mi. Kò dẹ́bí mi sí. Wọ́n ní bẹ́rù bá mọ núrò àmọ́ gbẹ́dá ló mú mi sọ wípé èmi. àní ijó ọpẹ́ la máa jó lóṣù yìí ijó ọpẹ́ la máa jó lóṣù yìí ijó ọpẹ́ la máa jó níwọ̀nba tó kù ní ọdún yìí a ti lo ìdajì ọdún ìdajì tó kù la tún mú lónìí a ti lo áàpù kan ṣe ìwádìí áàpù tó kù ní ọdún yìí ayọ̀ àtàlàfíà láti lò ó lórí pé oṣù ayọ̀ ọdún ayọ̀ bí ó pẹ́ nìkan ó la kó sí. ẹ wá gbọ́ tí ń bá yin bàbá mi àwọ̀rì mi. a ní tí ń bá yin Jésù àwọ̀rì mi. tí ń bá yin Ọlọ́run àwọ̀rì mi. simply because kò gbowó èmi tí mò ń mí kò gbowó àtẹ̀gùn tí mò ń gbà sára
báyìí bàbá mi o àwọ̀rì mi. ẹ wò ó lónìí ọmọ July tó ń ṣọjọ́ bí rẹ̀ ara àwọn tó ń ya ọkọ̀ wa lò ní wọ́n ya ọkọ̀ wa lò àwa ń jẹ́ Dayọ̀ Agboola àwọn ń jẹ́ Dayọ̀ Yekin Alájà Táwàkálítù Dayọ̀ Yekin ọmọ wọn lọ́yọ̀ọ́ Aláàfin ó ṣọjọ́ bí ẹ̀ lónìí bẹ́ẹ̀ bá ṣe ń wo orí ètò ẹ máa bá mi sọ pé happy birthday to Alájà Yekin Alájà Dayọ̀ Alájà Táwàkálítù ẹ máa bá mi kí wọn kú ọjọ́ bí lónìí èébà. aláyẹ̀ wá bá mi yọ̀ torí Jésù gbọ́ tèmi ó mú èmi kò ní fi Jésù sílẹ̀ ẹ wá bá mi jó. ààrẹ wá bá mi jó ààrẹ wá bá mi yọ̀ ààrẹ wá bá mi dáńsíá ẹ wò ó Jésù gbọ́ tèmi mo ò ní fi Jésù lẹ̀ fún àbàdà lórí ètò wa lónìí o kí là rí mú wá torí àrọ́jọ́ músolókùn tẹ́ ẹ bá wa aago yẹn rí i pé tútù ẹrí nílù Túndé Àyànyẹmí mo rí yín o ẹ kú àbọ̀ àti bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá mi sí Alájà wa Alájà Táwàkálítù Dayọ̀ Yekin ẹ máa kí wọn kú ọjọ́ bí òní àwọn ọmọ Júláìnù àwọn ọmọ Júláìnù atọ́nu Spain atọ́nu lin atọ́nu everything èèbà sàgbèrè ẹ̀mí o. bàbá ti gbọ́ tèmi bàbá ti gbọ́ tèmi o. gbogbo tí mo rò kó lè ni bàbá ti sọ dẹ̀rọ̀ láyé mi o. màmá tẹ̀lé bàbá èmi kò ní fi Jésù sílẹ̀ mọ́. màmá tẹ̀lé Ọlọ́run o èmi kò ní fi Jésù sílẹ̀ o. ẹ wá bá mi jó. aláyẹ̀ wá bá mi jó. aláyẹ̀ wá bá mi jó. torí Jésù gbọ́ tèmi ó gbogbo èmi kò ní fi Jésù sílẹ̀. aláyọ̀ ọlọ́jọ́ bí náà wọlé o Alájà Táwàkálítù Yekin mo rí yín o mo rí yín lórí bàbá ló ń ta mo rí tẹ́ ẹ wọlé mo lẹ́yìn èèyàn wa ó dùn mí mo tètè gbọ́ dáadáa àbáyé special kìíní kan fún wọn lónìí náà ni kò pẹ́jù náà òjò tí ń bẹ oòrùn tí ń bẹ lókè ó tàṣọ gbẹ ẹ bá mi kí Alájà Táwàkálítù Yekin ẹ rí i pé wọ́n gbé Dayọ̀ yẹn sákúrò bẹ́ẹ̀ tó dábàá pé capital d náà fi kọ́ Dayọ̀ tiwa ẹ bá kí wọn náà all the same ẹ kí wọn kú ọjọ́ bí wọ́n ní happy birthday to Alájà Yekin ìgbà ọdún kan inshallah rúdọ̀ Alájà lẹ́jùmọ̀ náà sọ bẹ́ẹ̀ orí yín o ẹ ṣe ẹ kú àbọ̀ ọlọ́jọ́ bí òní Alájà Táwàkálítù Yekin ọmọ wọn lọ́yọ̀ Aláàfin wọ́n ṣọjọ́ sí wọn lónìí ẹ ń bọ̀ wá láti pàdé kúkà òtún bẹ lọ́dún yìí ni arántí pé sọ́dún tó kọjá la yẹ kúkà òtún ẹ bá wá. ó yá wá gbọ́ gbàgbós dídìdì. gbàgbó dídìdì ẹ ní kí sọ́fìn ọlọ́jọ́ bí òní ẹ̀ ní kí sọ́fìn a ò ní ṣọ̀fọ̀. ọlọ́jọ́ bí òní ẹ̀ ní ṣọ̀fọ̀. a ò ní rùn. ọlọ́jọ́ bí òní ẹ̀ ní rùn. ẹ wà lábẹ́ àbò. ọlọ́jọ́ bí òní ẹ̀ ní pàdánù. ọlọ́jọ́ bí òní yọmọ dà fún yóò yẹ gbà. mo ti wà lábẹ́ àbò Ọlọ́run. ìṣòro gbogbo lẹ́sẹ̀ ó sínú mo ní báyẹ̀ Alájà Dayọ̀ ṣe ń ṣọjọ́ bí ẹ̀ lónìí bí Alájà Yekin ṣe ń ṣọjọ́ bí ẹ̀ lónìí Alájà Yekin àtàwọn Àkálítù tó ń ṣọjọ́ bí ẹ̀ lónìí ló bá dijọ́ mẹ́jọ òní bàbá ló ń dáná ń ṣe tiẹ̀ àwọn ọmọ Júláìnù oṣù wa rèé ó ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní Júláì ẹ̀ ń rẹ́ẹ̀tì oṣù yìí ni o ẹ máa san mọ́gẹ́jì fún àtúmọ̀tì yìí ni ẹ máa san bá wàrà kú ọ̀nà Júláì ébà month of perfection oṣù tó gba yìí ébà. ẹ sì máa bá mi yọ̀ ó sì máa lówó sẹ̀ máa kọ́lé o ilé ńlá máa ní mọ́tò ọkọ̀ bọ̀dù. mo ti wà nínú olóríire. máa gbọ́sẹ̀
ẹ sì máa bá mi yọ. tá a bá ní ká máa mú tá a ní lórí ètò wa lónìí wà lẹ́tàláì. mo sì máa lówó. bá a ní kúrò lórí máa ètò lówó lónìí. sẹ́ máa kọ́lé máa kọ́lé náà. ẹ jẹ́ ká sáré sí ojú òpó wálẹ̀ o. máa fi ṣẹṣẹ rìn. máa ní mọ́tò. ẹ jẹ́ á ṣí ojú òpó wálẹ̀. mo sì máa ṣàkóso. káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọlé. ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọlé. máa fakọ gbé. nítorí ọjọ́ bíi Alájà Dayọ̀ namesake lónìí. máa dẹ́ngẹ́. ẹni tó bá ti pè ló gbẹ̀bùn 2,000 naira ní. gẹ́gẹ́. èèyàn mẹ́ta la fẹ́ fún 2,000 naira lónìí. tó láwọn olóríire là ń ṣọjọ́ bí àbá 2,000 naira ẹ ń bá pè wọlé tó gbẹ̀bùn tó gba ìbéèrè wa 2,000 naira ẹ pè wọlé nọ́mbà tẹ́ pè wọlé sí náà lẹ́ ń wò yẹn 443 410 2427 ó ga jù. 443 410 2427 tó bá yẹ pé outside America ló wà ní ìwọ́ fi plus one síwájú ẹ̀ nítorí ọjọ́ bí Alájà Dayọ̀ 2,000 béèrè kan let's ó go. ti dùn sẹ́ olóyin nínú ijó àwa o lè jó sókè tó bá ń wù o lè jó sílẹ̀ nítorí pé ẹ ti gbọ́. ìwà tó wà lórí igbá rèé o. kí ló dé mọ́nì. wọ́n bọ ọjà mẹ́ga náà nẹ̀. tí gbogbo ara jó o lè fojú jo gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. àwọn èèyàn tí ẹ̀ jẹ́ relax náà fi pè wọlé gẹ́gẹ́gẹ́gẹ́. wọ́n àjẹ́ jẹ́ relax náà fi pè wọlé o. mẹ́gà ló ń sọ̀rọ̀. ẹ mọ̀ káàsán bẹ̀ ń wo. mẹ́gà ló ń pèdè. ẹ káàsán sá o. orí ètò Ṣọ́wọ́nyá lẹ wọlé sí o ṣáàfíà lẹ́wà o. àdúpẹ́ o àlàáfíà làwà sá o ṣé dáadáa lẹ́yìn náà wá sá. àdúpẹ́ o àlàáfíà lẹ́wà ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ ń bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. kò fowó rọlá láti Baltimore ni o. kò fowó a rọlá fẹ́ kí Alájà Yẹ̀kínì. ẹ fẹ́ kí Alájà Yẹ̀kínì tán ṣọjọ́ bí lónìí. bẹ́ẹ̀ ni ó sá. yẹ ẹ máa kí wọn ẹ bá ti kí wọn tán ẹ wàá fún yín ẹ wàá mú nọ́mbà kan ẹ wàá béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti gba 2,000 naira nìyẹn ẹ bá. àwọn tí béèrè. happy birthday ma o. ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ẹ̀mí kíkún àtàlàáfíà o ẹ ní fìnira ló gba ẹ ní fàìsàn ló lágbọ́rọ̀ Ọlọ́run o. àmínà yára bí. Èṣù ọmọ yín pátápátá báyìí ló máa jiná fún yín jẹ lágbọ́rọ̀ Ọlọ́run. àmínà yára bí. gbogbo èròǹgbà yín bẹ̀ ṣe fẹ́ kọ́kọ́ lọ́run bá yín gbà ọ̀bẹ́ lọ́lọ́run ṣe máa bá yín gbà wá perfect gbogbo heart desires yín inshallah bí qudratillah. ẹ tún kéwu ayé. Abdulraqib Seriki godson ni wọ́n ní òun náà ń kí wọn nke many wonderful years in life to her. amen ẹ ṣeun kílẹ̀ pé orúkọ yín lẹ́ẹ̀kan mọ́ mi wá. kò fowó rọlá. kò fowó rọlá. bẹ́ẹ̀ni sá. ẹ mú nọ́mbà kan láti nọ́mbà 300 to 310 tẹ́ ẹ bá ti gbà á ẹ ti ẹ̀fẹ́ 2,000 wá fáwọn kan. ok ẹ jẹ́ mú 310 yẹn náà. 310 yẹn náà lẹ́yìn náà fẹ́ mú. bẹ́ẹ̀ni sá. ok ìbéèrè tán ní ká béèrè lọ́wọ́ yín rèé o. ìbéèrè yẹn rèé à ń bọ̀ o 310 yẹn ó ń sá lọ ni. ẹ jọ simple question ní ẹ béèrè o. èmi kọ́ kọ̀ǹpútà wa ló mú kálẹ̀ ń join wa every time ni ẹ mọ̀ pé wọ́n ní pé ní. torí Alájà Yẹ̀kínì la ṣe join lẹ́nu. kí lẹ pé. torí Alájà Yẹ̀kínì la ṣe wá lẹ́nu. a máa ń wá àbọ̀ a máa ń sá. so tí o bá yẹ títa Alájà Yẹ̀kínì ẹ̀ ní wọlé. irọ́ òmu náà mo ní a máa ń wá a máa ń sá ni. ok ẹjẹ́ àmọ́ rí yín ẹ bá ti ń wọlé ẹ ṣeun ẹ mọ̀ ń join wa lójoojúmọ́ Monday to Friday ni wọ́n ní ká béèrè lọ́wọ́ yín pé kòkòrò tó máa ń pò yẹn tá a mọ̀ sí oyin honey bee ẹ mọ oyin náà ẹ mọ honey bee náà ẹ mọ bee náà ṣe é mọ ni. bẹ́ẹ̀ ni sà. wọ́n lójú mélòó ló ní ojú mélòó ló ní. ẹ ó dà ń gbójú méjì. ẹ ṣì mọ́ mi wá àti kò fún ẹ ṣì ojú márùn-ún ni oyin ní ojú márùn-ún 5 eyes ó lè ta yín anywhere. 5 eyes ok a ti mọ̀ nìyẹn lè bí tó bá ti jọ̀ mí. ẹ kọ sílẹ̀ tó bá ti dọ̀lẹ́ ẹjọ́ ìwà lórí ètò ojoojúmọ́ là ń jẹ̀bùn lórí ètò wa ẹ pè wọlé ẹ jẹ̀bùn tẹ bá ń ro tútù náà lọ́rẹ́ bẹ́ẹ̀ tí ẹ nídìí ẹbí ẹ máa kó sákàtì Nàìjíríà lọ́pẹ́. ẹ ṣe gan ni God bless you. ẹ ṣe sá ọ̀rọ̀ àìsàn kẹsẹ̀ kẹsà ẹ̀sà ọ̀sà. má ṣe mí lóníṣẹ́. àdúpẹ́ lọ́wọ́ àtúkòfó àdúpẹ́ lọ́wọ́ mi ti kòfó
wọ́n pè wọlé wọ́n bá wa kí Alhaji Dayọ̀ tán ṣọjọ́ bí lónìí. Wọ́n ta rábúrábú wọ́n gbìyànjú pé káwọn náà gba question wa wọ́n gbà ó dùn wá a dẹ̀ fẹ́ fún wọn lẹ́bùn lé lórí wọ́n gbà. Ẹ wo níṣẹ́jú tó pọ̀ lórí ètò bí ìṣẹ́jú 10 la ní sí lórí ètò yìí. Afẹ́fẹ́ àsìkò yẹn pé káwọn èèyàn pè wọlé kán bá wa kí ọlọ́jọ́ bí káwọn èèyàn pè wọlé kán gbẹ̀bùn. Ọlọ́run mò ń bẹ̀ ọ́ ni mò ń wojú rẹ gẹ́gẹ́ bọ́mọkùnrin ti ń wọ́wọ́ bàbá rẹ̀ mò ń wojú rẹ gẹ́gẹ́ bọ́mọbìnrin ti ń wọ́wọ́ ìyá rẹ̀ títí yóò fi ṣàánú fún mi o. mo ní ẹ má jẹ́ àgbàgbé o mo ní Babalonta Foundation Corporation níbẹ̀ láti máa báwọn èèyàn ní oúnjẹ a lè fìdí gbogbo òdú náà ìwọ̀nba tá a bá dín náà là ń fáwọn èèyàn níbẹ̀ la ti ń gbìyànjú àti fáwọn èèyàn láṣọ níbẹ̀ la ti ń gbìyànjú àti fáwọn èèyàn ní bàtà níbẹ̀ la ti ń gbìyànjú àti sanwó àwọn èèyàn tó bá wà nílé ìwòsàn ìpè kan tún wọlé o ẹnìkan tún pè wọlé o ẹnìkan tún pè wọlé o ẹ mà káàbọ̀ sórí ètò. ẹ káàsán sá o. ẹ káàsán o ṣáàpì àlẹ́ wa. àlàáfíà ni o happy new month. ẹ ṣeun adúpẹ́. Adékìyín welcome to your month of birth. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ táǹgọ̀dù. ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. àwa month of perfection adénu ébà ó kalẹ̀ wù í. ìyá àfi ọláìdí ọ̀rọ̀ kan ló ń pè láti bọ́tímọ̀ ní bíbá. ìyá ẹ̀yin ti bọ́tímọ̀ lẹ́gbórí wọlé lónìí. a ní ká kí yín kú oríire kádẹ̀ kí yín congratulations on your namesake birthday alájà. àwọn tó yẹ pé small deal. àwọn àkálítù yẹ kí ni àwọn tí wọ́n open floor fún July. Kíkà kí yín kú orí tiwọn náà o. àwọn tó pé small d náà fi ń kọ́ dayọ̀ tiwọn small d ní tiwa capital d ní wọ́n ń lò fún tiwa. Alájà ọmọ Ọ̀yọ́ Aláàfin ayawa nìbàdàn nílé Olúyọ̀lé. okay now. Mo gbàdúrà pé ìgbà ọdún ọjọ́ kan o. àmín o. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. àmín. Babalonta ẹ kú orí rẹ̀ dẹ̀kú ìmúra ti yín náà o. àbí ó máa kọjá àti ìlú liver salt. ó máa kọjá bìkẹ́fù. ok ibo la ti máa ṣe pati méjèèjì pọ̀ o Dayọ̀ square ló ń ṣe birthday ní July. àkọ́kọ́ máa yẹ ti Àlájà wọn sọ yẹn ó yẹ kán sọ fún wa lórí ètò báyìí torí wọn kú wọn wà lórí ètò ó yẹ kán sọ fún wa ọjọ́ táwọn ó ṣe tí wọ́n ó ṣe kúkà òtún wa fún wa àwọn gan lè pè wọlé kán sọ fún wa pé òkè ọjọ́ báyìí ni o gbọ́n Babalonta wọ́n sọ fún yín ẹjọ́ òdìjọ́ mẹ́jọ. lẹ́yìn náà ẹ bá wa kí o bóyá ká fi fún àwọn èèyàn létà àjọ ń ṣe ọjọ́ bíi Àlájà ni. àjọ ọjọ́ bíi Àlájà ni ẹ̀ ń béèrè ọ̀gá ẹ ṣeun tẹ̀sí ẹ̀kú wọlé God bless you have a nice time. you too bye. ọlọ́run kò ń dẹ̀lẹ̀ fòkú ọ̀run mo sọ. àmì o àmì àṣẹ. ẹ máa jó ẹ máa yọ̀. wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo fẹ́ ń torí ìpàṣẹ. àní nítorí Àlájà Táwàkálítù Dayọ̀ Yẹ̀kínì tó ń ṣọjọ́ bí lónìí ẹ máa jó ẹ máa yọ̀. abẹ́kẹ̀yàn méjì ó pè wọlé sí i ká lè béèrè tó dáa sọ pé èèyàn mẹ́ta ni ó jẹ̀bù lónìí ẹnìkan ti ní ìsí ẹ̀ ó kẹ̀yàn méjì adẹ̀níṣẹ́jú méje sí i lórí ètò lónìí ébà. lónìí tí bá ní máa sọ àdúgbò lórí ètò lórí pé yọgbà ní 30 minutes fúnra rẹ̀. yẹ́sẹ̀ ó máa gbà mí ní 30 minutes nítorí ìdí èyí mo lè wò pé ká sọ ọ́ dọ̀la kábò ní sẹlẹ̀bírẹ̀tì Àlájà Dayọ̀. ẹ máa jó ẹ máa yọ̀ Ọlọ́run ti fayọ̀ sáyé wa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ébà. tó ti kú ó ní kò sí rẹ̀ lónìí ọjọ́ kìíní oṣù keje Ọlọ́run ọba dá wá sí. àlẹ́ ni tó ti kú ó pa wá mọ́. kí wá ló dé tàbí mọ̀ dúpẹ́. ṣé ní kò máa yọ̀. kí ló dé tàbí mọ̀ ṣọpẹ́. kí wá ló ṣe ọ́ tó rè é káríjọ. ọmọ nǹkan tọ́lọ̀ ti ṣe fún ọ lẹ́yìn. Ọlọ́run tó dọ̀ sí. tó o bá lọ sí bítù tó o bá láwọn èèyàn náà hàn gẹ̀ẹ́sẹ̀ wọn lókè ẹ̀rù ọ̀bọ̀
ráwọn èèyàn tó yẹ pé wọn lè dá bí wọ́n ṣe ń dá mi yìí ọmọ fọpẹ́ fọ́nà ṣebí wọn lòún mí yìí tó yẹ pé tó bá fi ná máàsì fún mú gan ó ní àmáàsì òjì ò ráyè bí dáadáa ẹnìkan ló yẹ pé ventilator náà ń gbé sí imú ṣe bọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ tó kọjá yìí lẹ́nìkan tó lówó tó yẹ pé ó ní private jet gan dẹ́wò lọ́dẹ nílẹ̀ nígbà máa sí tọ́wọ́n pé inú ayọ̀kẹ́ wọn kàn pé inú ilẹ̀ wọn ti ẹ̀ pé inú pósí wíwáyé lé ní òdúpẹ́ ẹ máa jó ẹ máa yọ̀ ọlọ́run ti fa dùn sáyé wa ébà mẹgàdẹ́nẹ̀ gbóòdókè. Ìbáyọ̀ sáyé wa ẹ máa yọ̀. Ọ̀tá mi máa yọ̀ mí bí mo bá ṣubú máa dìde o. Àlójú òpó wa ti ṣí sílẹ̀ ẹ̀ ń jẹ́ wà lórí Instagram ẹ lè pè wọlé ojú òpó wà ní ṣíṣí sílẹ̀ báyìí ibikíbi tẹ́ ẹ bá wà ojú òpó wà ní ṣíṣí sílẹ̀ 443-410-2427 náà ni ó dùn mí bàbá wa Jùjú Sámílò ní àwọn ń pè wọlé láti Nàìjíríà ṣùgbọ́n wọn pè sórí òpó wa káná pè sórí òpó báyìí ni ẹ bá máa gbọ́ wọn bàbá wa lè pè sórí 443-410-2427 yẹ́sẹ̀ ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí nù ìyá wa alájà táwa kálítù yẹ̀kínì ó ń ṣọjọ́ bí ẹ̀ lónìí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nù. èyí tó fi ń ronú ó yára wọ ẹ̀bẹ̀ sí kó máa bẹ bàbá kó wí pé fi mí lọ́kàn balẹ̀ fi mí lọ́kàn balẹ̀ fi mí lọ́kàn balẹ̀ yẹ kó bọ́ sí fún mi o ọlọ́run yẹ kó ṣeṣe fún mi o ọlọ́run èmi lọ́kàn balẹ̀. àlọ́ òun tó yẹ kó o máa sọ ni pé kó o máa ní kólúwa fi ọ́ lọ́kàn balẹ̀ kólúwa fi mí lọ́kàn balẹ̀ kó bọ́ sí fún mi kó ṣeé ṣe fún mi àbá èèbà ṣéṣe. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí ọjọ́ bí alájà táwa kálítù yẹ̀kínì òun ló ń lọ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ pé ẹ̀yin tó yẹ pé ẹ̀dúgbẹ́ ń wá láti wish wọn happy birthday adúpẹ́ lọ́wọ́ ọgbẹ́ ẹ̀yin tẹ́ sẹ́ni greeting sí wọn adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ pè wọlé adúpẹ́ lọ́wọ́ ìyó pè wọlé kọ́fẹ́ bù jẹ kọ́fì ẹ̀bùn ṣe bàjẹ́ kẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní báyìí lọ lórí ètò lónìí àníri jù báyìí lọ lórí ètò lónìí ẹ tún jẹ́ àpàdé tó bá ti lọ́la lórí ètò wa ètò yìí ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá lọ́la ẹ jẹ́ àpàdé ńbẹ̀ tó bá yẹ bẹ́ẹ̀ iṣẹ́ ń wọlé ni Dayọ̀ Agboola rédíò tv náà lẹ́wà o wọ́n ti mọ̀ láàbí kalẹ̀ sí ètò náà ṣe náà ní ṣọwọ́ ń yá ẹ máa jọ ìwà lójoojúmọ́ látàgò kan sí aago mẹ́ta sí aago méjì àbọ̀ ẹ máa jọ ìwà Monday to Friday ni ẹ jẹ́ máa pàdé ńbẹ̀ débà jẹ́ tí ìgbàlá tó máa pàdé o lọ́la ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́ etí tẹ́ fi gbọ́ mi ò ní bí àwa láàmú wá o ẹ̀yin láàmú bá ire ayọ̀ ló máa tẹ̀lé wa lẹ́yìn ẹ bá ṣe lọ ẹjẹ́ máa gbádùn mẹ́ga 99 lọ ó dàbọ̀. kábíyèsí mo mọ̀ kò lè ṣe tèmi torí pé ó ń gbálá owó sàn ó ń jí òkú dìde dédédédé ń wá dédédédé ń wá mo mọ̀ kò lè ṣe tèmi. Fi mí lọ́kàn balẹ̀, fi mí lọ́kàn balẹ̀, fi mí lọ́kàn balẹ̀, yẹ kó bọ́ sí fún mi o ọlọ́run yẹ kó ṣe ṣe fún mi o ọlọ́run fi mí lọ́kàn balẹ̀. Ó yá má dá mi lájòrò. Ọlọ́run wípé sẹ́ má dá mi dáṣòro mi o ṣe ni kó ràn mí lọ́wọ́ o ọlọ́run má dá mi dáṣòro mi má dá mi dáṣòro mi o ṣe ni kó ràn mí lọ́wọ́. Orí ńlọ́lẹ̀ ilé dáṣe kábíyèsí orí mi lọ́lẹ̀ ilé dáṣe bá dá sọ fọ́lẹ̀ àpá aláró ni.
ṣe bá gbà tán là ń gbọ́lẹ̀ o ṣe ni kò ràn mí lọ́wọ́ kó wá ṣàánú fún mi ní. má dá mi dá ṣòro mi ọlọ́run má dá mi dá ṣòro mi o. ṣe ni kò ràn mí lọ́wọ́ o.